bí ẹkùn bá kú ní ilẹ̀ Yorùbá ìkọ̀kọ̀ láti sìn nítorí wípé òkú ọba ni. Kí ló bí ìpèdè yìí? Ẹ ǹlẹ́ o, ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣàlàáfíà mọ́ bá yín. Inú mi dùn láti rí yín oje. Nínú odù Ifá Òfún Gútan, òṣùpá jèrèjèrè awo oníbàárà ló dífá fún oníbàárà tí wọ́n pè kó fi àgbò ẹyọ kan rúbọ àtẹgbọ̀kànlá owó. Kágbèrè obìnrin ọmọ bá kó o sí ọ̀ràn. Oníbàárà kò rú o. Ó ní kí ni obìnrin kan ṣoṣo ṣe lè kóhun sí ọ̀ràn? Òun odidi ọba ìlú. Gẹ́gẹ́ bí àṣà ní ilẹ̀ Yorùbá, wọ́n máa ń dí ifá fún kábíyèsí ìlú. Ní ìlú Ìbàrà, oníbàárà ni àpèjẹ ọba ìlú Ìbàrà. Ìlú Ìbàrà sì jẹ́ ìlú tó gbajúmọ̀ dáadáa. Ẹ lè ṣe ìwádìí ẹ̀ sọ́wọ́ iwájú báyìí bá wà fún yín. Oníbàárà ni wọ́n dí ifá fún ní ọjọ́ kan. Òṣùpá jèrèjèrè awo oníbàárà ló dífá fún oníbàárà tí wọ́n pè kó fi àgbò kan àtẹgbọ̀kànlá owó rúbọ. Kágbèrè obìnrin kọ́mọ̀bà kó o sí ọ̀ràn. Oníbàárà kò rú. Babaláwo kìlọ̀ títí kábíyèsí pé kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ́hùn. Ṣé ọmọ ń tọ́ ń sọ? Ságbò ni ọ̀wà sí agbo ń bẹ̀ kìí ṣe pé kò sí lágbàlá ẹgbọ̀kànlá owó mélòó. Ṣùgbọ́n wípé alágbèrè obìnrin kankan ó kó òun sọ̀rọ̀ nínú ìlú yìí. Ó dòódì bí bàbá bá wá pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn o. Ìtàn náà tẹ̀síwájú. Ọjọ́ di mímọ̀ wípé obìnrin kan déédéé wọnú ìlú wá. Ẹni ọkùnrin pàdé lọ́nà tó pé bẹ́lẹ̀ èyí ọba jáyẹ ẹni àti jálè ẹni. Ìpè ìpéjú rẹ̀ bí ti ń pe akọ ní ń pe ọkọ. Bí ti ń pe ọkọ ní ń pe àlè. Bí ti ń pe àlè ní ń pe àwọn tí ń jáde lálẹ́. Ẹlòmíì ń wò ó láwòforí sọgi. Ọ̀pọ̀lọpọ̀ ń wò ó láwòforí sọ̀pẹ̀. Arábìnrin yìí gba ààfin oníbàárà lọ o. Ó pé kábíyèsí o. Kábíyèsí náà ń kí. Àwọn òjòyè tó wà ń kàlẹ̀ náà ń wò ó. Àmọ́ nígbà tí ọwọ́ pa tí ẹsẹ̀ náà pa, tó bá pé kábíyèsí ẹ̀yin mo fẹ́ rí, jẹ́ kí ló dé? Ó wù mí kí n fi yín ṣáájú orí mi. Ẹ wo bí mo ṣe wà yìí, ẹ̀yin gangan lẹ wù mí lọ́kàn. Kábíyèsí pé ọ̀yánu ni. Ká tó dijú ká tó là, kábíyèsí ti pa àwọn olórí yòókù. Ó pé ẹ wo eléyìí, ọba ti gbẹ́sẹ̀ lé ná. Àmọ́ débì kan tó jẹ́ wípé èèyàn ò lè pélé bí ọ̀pọ̀n ọmọ rẹ̀. Èèyàn gbọ́dọ̀ sọ o. Àwọn òjòyè kábíyèsí bá ọba sọ títí oníbàárà ọ̀gbọ́. Àwọn olórí wí tiwọn, ìyálóde sọ tiẹ̀. Àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìlú, àwọn náà wí tiwọn. Ṣùgbọ́n kàkà kí kábíyèsí kọ́gbọ́n tí wọ́n sọ, níṣẹ́ lọ́gbọ́n tínú tó sì kọ́ tí ọ̀gbọ́n ẹ̀ sí gbogbo ọ̀rọ̀ tí oníkálukú wọn ń sọ síta. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná fún arábìnrin nínú ilé. Ló bá sọ fún wọn wípé èmi ẹ jẹjẹ o. Kábíyèsí ni gbogbo eléyìí kò tó nǹkan kan. Bí wọ́n ti mú adìẹ rèé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á. Báyìí ni obìnrin yìí di ìkookò adéegun dẹran. Nígbà tí adìyẹ tán, àgbò náà tán. Kábíyèsí bọ́ sórí àgùntàn. Gbogbo ewúrẹ́ ilé kúkú ti tán náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà okojú kábíyèsí ọ̀la, ìkankanú rẹ̀ ọ̀la. Bí adìyẹ kan bá jẹ̀ wá sáàfin kábíyèsí, níṣẹ́ ni ó di àfọwọ́rá. Kó tó di wípé ìtàn adìyẹ àti ìtàn ògúnfe ọ̀tán nínú ọbẹ̀, kábíyèsí ó tún ti mú mi. Nígbà ọ̀yá làwọn tó lè wúrẹ́ tí wọ́n lágùntàn tí wọ́n ní adìyẹ, gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní bóde. Bí oníkálukú ti ń lọgun ta mẹ́wúrẹ́ mi o. Ta ló bá mi rágùntàn mi o? Bẹ́ẹ̀ bá so ẹ túlẹ̀ o. Bẹ́ẹ̀ kábíyèsí ó bòde wípé wo láriwo bú báyìí. Béèyàn bá ṣe nǹkan ọ̀tùfù, dandan ni kéèyàn ó kíyèsí ńkùlé. Nígbà tí ọ̀wá sí ẹran kankan mọ́ tó kulẹ̀ rìn kọjá mọ́ láàfin, ni kábíyèsí bá wò wípé ọgbọ́n tàà tún dákú. A sì mú kejì ara, a máa lo oògùn kan wà tá à ń pè ní pẹ̀hùnlẹ̀pẹ́. Oògùn pẹ̀hùnlẹ̀pẹ́ yìí òun ni kábíyèsí ń lò láti sọra rẹ̀ di ẹkùn ní ààjìn. Gbogbo àwọn ẹran tí wọ́n bá so sórí ìso lálẹ́, níṣẹ́ ni kábíyèsí ó déédé fi ọ̀bẹ yìí mú lọ́rùn mọ́lẹ̀. Ariwo ẹran, adìyẹ, àgùntàn, àgbò, òun làwọn èèyàn máa gbọ́. Ìgbà wọn bá ní káwọn ọbọ̀ ta ẹkùn bí ti ń búramúramù. Òun ni wọ́n máa gbọ́.
kò ní sẹ́nikẹ́ni tó lè jáde nítorí wípé ohun yìí gan-an máa dojo mọ́ wọn. Ẹ tún rántí wípé ajíní o àwọn àgbààlú wọ́n kóra àwọn dọ̀dọ̀ kábíyèsí wípé kábíyèsí ìwọ̀n báyìí ṣẹlẹ̀ kábíyèsí pé irú àwọn ọ̀rọ̀ báyìí tí ẹ̀ má gbèdébi kí ni gbogbo eléyìí. Báyìí gbogbo wọn panu mọ́ ní gbogbo wọn bá ṣe ìpàdé ìdákọ́ńkọ́ wípé ẹ dákun o àfi ká dira o ká mọ bá ti mú ẹkùn yìí balẹ̀ nítorí wípé kábíyèsí ò tiẹ̀ fẹ́ gbọ́ tiwa. Ní a bá sọ̀rọ̀ àwọn di ọdẹ lóru, àwọn tó wà ní igunlé dúró sí igunlé, àwọn tí ó dúró sẹ́nu bodè wọ́n kẹ́ ìbọn wọn dáadáa, wọ́n dúró bí akíntì í ṣe, wọ́n pé eléyìí lílọ ní ọlọ kábíyèsí ó lè yin àwọn láwo wípé ẹ̀kú ọmọ ṣe. Àmọ́ ẹni agbójú okùn lé ọ̀jọ́ ẹni àgbà kábíyèsí mú ògùn pẹ̀lẹ́pẹ̀ rẹ̀ ó dira ló bá di ẹkùn lóru. Kábíyèsí ràn ni wọ́n ranjú bí wọ́n ti ń fẹ̀ fún bẹ́ẹ̀ ni ó ń fẹ́ ètè bẹ́ẹ̀ ni ó ń ṣí eyín ńláńlá yìí bẹ́ẹ̀ ni ó ń ṣí òkè. Wọ́n bá mú ọ̀bẹ oróhùn wọ́n bá fi mú ewúrẹ́ mọ́lẹ̀. Nígbà tí ẹkùn yìí dé àwọn ọdẹ tó wà nítòsí òun tí wọ́n mú ìbọn wọ̀ wọ́n tí wọ́n ṣe àfi kẹ̀wù ilẹ̀. Ó ní ẹkùn lọ ó sún títí ó diwájú ààfin ọjà poró títí tó fi dọ̀hún wípé kó ń lóògùn pẹ̀lẹ́pẹ̀ òun kó lè dèèyàn àmọ́ ẹ̀pà ò bá oró mọ́. Báyìí ni oníbàárà kù páálí nígbà tílẹ̀ ó fi mọ́. Ẹkùn rí àbí kábíyèsí rí àbẹ́kùn. Wọ́n fi àwọ̀ jọ ẹkùn lápá kan wọ́n fàwọ̀ jọ kábíyèsí lápá kan. Gbogbo wọn ṣàmúra wọn ní méjì. Àwọn àgbààgbà ìlú ni a bá pera wọn a lè máa wòran báyìí ni a bá palẹ̀ òkú ìmọ̀. Ó di ibi tẹ́nìkan kan ọmọ lẹ́yìn àwọn àgbààgbà yìí wọ́n gbẹ́ ilẹ̀ tó jìn dáadáa wọ́n sọ ọ́ sínú rẹ̀. Ní a bá gbéra ló di ilé. Olórí tí kábíyèsí a máa torí rẹ̀ lọ ṣe gbogbo wàhálà yìí. Ní a bá mú un náà wọ́n yanjú rẹ̀ o. Àtòun àtòkù rẹ̀ àtòkù kábíyèsí ó ní wọ́n sin papọ̀ lọ́jọ́ náà lọ́hùn. Láti ìgbà náà nínú àṣà Yorùbá bí ẹkùn bá ti kú ìkọ̀kọ̀ ni wọ́n á máa sin òkú rẹ̀ nítorí wípé òkú ọba ní í ṣe. Ẹ ṣeun gan-an ni o. Ẹgbọ̀kànlá túmọ̀ sí kọ́bọ̀ mẹ́fà àti èèpìn nìkan tó jẹ́ ara owó tí Yorùbá máa ná tẹ́lẹ̀ rí. Ẹ ṣeun.